Yóò bó ṣe jẹ́ wípé àgbẹ̀ ní ná ní ọkọ́ àtàdá nígbà tẹ́nà alápatà tán ná lé ọ̀bẹ tó mú sómúsómú bẹ́ẹ̀ náà ni gòló ṣe ń dùn ọlọ́tí lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 in tó máa ń dùn wá tó sì jẹ wá lógún jùlọ ó náà níròyìn ajá balẹ̀ tá a kì í fẹ́ kí adẹ́yìn tẹjọ́ olólùfẹ́ wa lágara lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí ìbò kò níròyìn yóò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ àdúrà mi ní gbogbo ìgbà bí àsìkò mi tí mo máa ń ṣe náà ni pé ojú tẹ fún òwá ojú náà ò ní fọ́ etí tẹ fi gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúmọ̀ wá sójú mọ́ màwòrán gẹ́gẹ́ bí ìṣe wa nígbà tí ò ní sú wa tí ò ní rẹ̀ wá lópin ìgbà tẹ́yìn tẹ́jú olólùfẹ́ tẹ́ bá ti ń fìfẹ́ gbà wá tẹ́ sì ń kí wa káàbọ̀ ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ palẹ̀ ìròyìn náà mọ́ yẹ ẹja mọ wo kókó tí ń bẹ nínú ìròyìn fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ètò ìlera àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto ti mẹ́hẹ̀ báyìí pẹ̀lú bí ilé ìwòsàn wọn ti ń ṣe lọ sóko ìparun lọ́wọ́ tá a wà yìí. Látàrí wàhálà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Rivers níṣe ni ikọ̀ agbébọn kan tí wọ́n ti fi ohùn léde pẹ̀lú bá ti sọ dímọ̀ wípé kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Rivers kí wọ́n wá ojútùú sí làásìgbò tí ń lọ bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò dá wàhálà sílẹ̀. Ọwọ́ ti bà àjọ NDLEA méjì kan èyí tí wọ́n yìnbọn pa ọ̀dọ́bìnrin kan ní ìpínlẹ̀ Kano. Bákan náà ní ìpínlẹ̀ Anambra ọwọ́ àjọ NSCDC ti tẹ arákùnrin èyí tó ń jí ohun àlùmọ́ọ́nì ìjọba tú lọ ní ojú pópó. Àwọn ọmọ gànfẹ́ kan rèé tán ṣe bẹ́ẹ̀ ṣá ọlọ́pàá méjì ní ìsákùsá lólùlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Nínú ìròyìn tó tún farajọ eléyìí tí mo mú wá yìí níṣe ni arákùnrin kan ti di èrò ọ̀run báyìí o látàrí bí wọ́n ṣe gún ní ìgúnkùngún lásìkò ìjà tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti korojú sí ìgbésẹ̀ táwọn ọmọ ogun ojú òfurufú ilẹ̀ yìí tán gbé lórí bí wọ́n ṣe yàwó iléeṣẹ́ mọ̀nàmọ́ná ní Ìkẹjà tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn òṣìṣẹ́ inú iléeṣẹ́ náà ṣìbálá ṣìbolo. Owó kò ra àlàáfíà rárá o akọrin tàkasúfè tí ọ̀pọ̀ mà sí Tẹ́níọlá olómà ti fi ohùn léde tó sọ ohun tí ojú rẹ̀ rí lásìkò àìlera rẹ̀. Wọ́n ti wó ilé alájà méjì tó dà wó lulẹ̀ tó ṣekú pa ènìyàn méjì nípínlẹ̀ Èkó lẹ́yìn tí ikú àwọn ènìyàn náà tó ti di 4 báyìí ní ìpínlẹ̀ náà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ètò ìlera àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto ló ti ń ṣe bí ẹni tó fẹ́ mẹ́hẹ̀ báyìí tọ́wọ́ aago rẹ̀ sì ti ń jó àjórẹ̀yìn pẹ̀lú bí ilé ìwòsàn wọn bó ti ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ sí oko ìparun. Ilé ìwòsàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Wurno Government Secondary School ní Sokoto ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ń lọ sí oko ìparun báyìí ètò mú kí àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n tí wọ́n fi ohùn náà léde sí ìjọba ìpínlẹ̀ Sokoto àti ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Wurno yìí lórí bí wọ́n ṣe sọ gbọ́n wípé ilé ìwòsàn ọ̀hún ó ní kò sí ibùsùn fún àwọn aláàárẹ̀ bí tí ń wù kó mọ nínú ilé ìwòsàn bákan náà ní kò sí oògùn táwọn aláìsàn lè lò tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wá sí fún ìtọ́jú nílé ìwòsàn ọ̀hún èyí ò tún tán síbẹ̀ abẹ́rẹ́ gan ó ti di ohun àwátì ní ilé ìwòsàn ọ̀hún bẹ́ẹ̀ ni wọn kò ní òrùlé tó ṣe wípé àtòjò àtòrùn báyìí tí bá ti ń ràn tó sì ti ń rọ̀ níṣe ni yóò máa ṣẹ̀ wìrìwìrì lórí àwọn ènìyàn tí wọ́n wà ní inú ilé ìwòsàn náà bẹ́ẹ̀ ni kò sí omi tó mọ́ gara fáwọn aláìsàn èyí tó mú kí àwọn ènìyàn náà pariwo síta wípé ẹ mọ̀ dákun ẹ gbà wá ìlú 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní oúnjẹ àǹfààní ilé ìwòsàn náà èyí tó ti ń lọ sí oko ìparun báyìí nígbà tán ṣe ní àlàyé pé àkọsílẹ̀ iye ènìyàn tó máa ń gba ìtọ́jú ní ilé ìwòsàn ọ̀hún ó ní wọn kò dín ní 300 ènìyàn ní ọdọọdún báyìí náà sì wá ránṣẹ́ sí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu pé kó dákun dábọ̀ kó jí gìrì kán bá wá ojútùú sí ìṣòro tí ń kojú ilé ìwòsàn náà àti ẹni tó jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Wurno yìí èyún Abba Isa wọn pe gbogbo wọn pé ẹ má wò wá ràn ibi tá a gbọ́kànlé láti gba ìtọ́jú rèé tí àìsàn àbí àìlera tó bá wọn ọmọ wa àti àwọn tó jẹ́ òbí tó fi máa lágbàtọ́ ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún ní pàtàkì jùlọ ìjọba ìbílẹ̀ Wurno ní ìpínlẹ̀ ọ̀hún. Látàrí wàhálà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn olóṣèlú ìpínlẹ̀ Rivers níṣe ni ikọ̀ agbébọn ti fohùn líle ránṣẹ́ sáwọn ènìyàn ìpínlẹ̀ náà láti ṣe
láti ṣọ́ra wọn pẹ̀lú bá ṣe dáwọn yóò ṣe ìkọlù líle sáwọn olùgbé agbègbè ọ̀hún báyìí. Ikọ̀ Niger Delta Rescue Movement tí wọ́n kó ìbọn dání nínú fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa òní wọ́n mà ti ṣe ní àlàyé pé àwọn ránṣẹ́ pé ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tán jẹ́ olólùfẹ́ tó fi mọ́ Nyesom Wike tó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá wípé kí gbogbo wọn tètè forí oko sọ̀dúnrún wọ́n sì wọ ojútùú sí wàhálà àti làásìgbò tí ń bẹ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti mínísítà lólùlulẹ̀ yìí Nyesom Wike kí wọ́n tètè wọ ojútùú sí i tẹ́ ẹ̀ bá sì gbàgbé lọ́jọ́ Jímọ̀ tá a lò sẹ́yìn ó ní ilé ẹjọ́ gíga jùlọ ni wọ́n dájọ́ wípé kí wọ́n sì dáwọ́ sísan owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí ìjọba ìpínlẹ̀ Rivers dúró kí wọ́n tún dájọ́ wípé kí àwọn tí wọ́n jẹ́ aṣojúṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Rivers kí wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn èyí tó wá mú kí inú bí àwọn ikọ̀ ọ̀hún tí wọ́n fi ṣe fídíò náà láti fi ránṣẹ́ sí ìjọba àpapọ̀ àti àwọn olólùfẹ́ tán ṣe àtìlẹ́yìn fún irú ìdájọ́ bẹ́ẹ̀ níbi tá ti sọ dímọ̀ wípé tí ìjọba àpapọ̀ bá wọ ojútùú sí ọ̀rọ̀ náà kí wọ́n máa sanwó fún ìjọba ìpínlẹ̀ Rivers níṣe ni wọ́n ń kọ lẹ́tà sí ogun àti wàhálà torí wípé àwọn náà ní táwọn ń ṣe fún ìjọba àpapọ̀ tán fi ń rí owó lára wọn ní ìpínlẹ̀ Rivers ọ̀hún kò wá ní dáa káwa máa sìn yín kẹ́yìn wa máa fi ìyà jẹ wá ó ní ọ̀rọ̀ tí àwọn ikọ̀ agbébọn náà èyí tí wọ́n ṣe fáwọn ènìyàn ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe àlàyé ọ̀hún nínú fídíò wọ́n tún tẹ pẹlẹmọ pé gbogbo àwọn tán jẹ́ àjòjì tí wọn kì í ṣe ọmọ olúlu ní ìpínlẹ̀ Rivers àwọn ṣe ìkìlọ̀ fún wọn kí wọ́n fi orí mú kí wọ́n sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ lásìkò yìí torí pé àwọn yóò ṣe ìkọlù náà tí ó tabara lé tabara oko tí àwọn kò bá rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà tún mẹ́nubà wípé ibi tó jẹ́ ibi owó ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ ibi tí wọ́n ti ń fọ epo tó ti ń rí epo rọ̀bì níṣe làwọn yóò ṣe ìkọlù síbẹ̀ táwọn yóò sì dènà gbogbo ọ̀nà tí owó lè gbà jáde sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ó ń bẹ nínú fídíò tá a ṣe àfihàn rẹ̀ fún wa lásìkò yìí báyìí. Statement by the Niger Delta Rescue Movement. We, the Niger Delta Rescue Movement, wish to express our deep concern regarding the recent development in Rivers State that threaten the smooth governance of our beloved state under the leadership of Governor Siminalayi Fubara. It has come to our attention that certain individuals, self-proclaimed as lawmakers, have issued an unfounded 48 hours ultimatum to the governor to present 2025 state budget. This blatant attempt to destabilize the state is not only alarming but also a clear indication of a coordinated effort to incite chaos, potentially leading to call for a state of emergency and even impeachment. We call on President Bola Tinubu to intervene immediately and put a stop to the action of the FCT Minister, Nyesom Wike, and his associates, who seem intent on dragging Rivers State into an avoidable crisis. The people of Rivers State desire stability, progress, and a conducive environment for governance. Furthermore, we must make it abundantly clear that the youth of Rivers State will not sit idly while our state is drawn into tumult. If the federal allocation due to Rivers State are not released promptly, we will have no choice but to take it decisively action. Make it include heating oil production. We can't generate money to the federation account and not have our own share. Our workers deserve their salary.
our government needs the necessary resources to carry out essential development projects. We urge all non-indigenous in Rivers State to consider their safety and leave the state promptly. As the situation may escalate, we cherish the safety of all residents and hope for a peaceful resolution to this crisis. Enough is enough. We stand united for the right and future of Rivers State. We demand respect for our leaders and a focus on the development of our region. In solidarity, Niger Delta Rescue Movement. Ẹ káàbọ̀ padà. Níṣe ni ọwọ́ ti bà òṣìṣẹ́ àjọ NDLEA méjì tán yìnbọn pa ọ̀dọ́bìnrin kan ní ìpínlẹ̀ Kano láì ní láríjà kan pàtó. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ìyún National Drug Law Enforcement Agency ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn méjì kan báyìí lẹ́yìn tí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ọ̀dọ́bìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Patient Samuel ẹni ọdún 19 ní agbègbè tá pè ní Jeba Quarters tí ń bẹ ní ìpínlẹ̀ Kano náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ọjọ́rú tí ń ṣe ọjọ́ Wednesday ní nǹkan bí dédé aago 11 alẹ́ ó kù ìṣẹ́jú 5 kólù ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe wípé arákùnrin méjì tí wọ́n jẹ́ àjọ òṣìṣẹ́ NDLEA Nas Ridwan Usman ẹni ọdún 17 àti Shina Ismail Yakubu ẹni ọdún 26 ó ní wọ́n sọ dímọ̀ wípé wọ́n yin ìbọn lu ọ̀dọ́bìnrin Patient ní ìyìnkúyìn lẹ́yìn tí ó sì gba ẹ̀mí lẹ́nu ọ̀dọ́bìnrin ọ̀hún ní tí ó ṣẹlẹ̀ àti tí wọ́n rí lọ́bẹ̀ tán fi wá rọwọ́ nípa ìgbésẹ̀ tán gbé yìí ó ní kò tíyàn sáwọn oníròyìn lásìkò tá a fi ń kó ìròyìn yọ ṣùgbọ́n níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano náà ti kéde pé àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn méjèèjì tó sì ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà nípa tábàmọ̀ ní inú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó mú wọn yìnbọn lu ọ̀dọ́bìnrin náà. Bákan náà ní ìpínlẹ̀ Anambra ọwọ́ àjọ NSCDC ti tẹ arákùnrin tó ṣe bẹ́ẹ̀ jí ohun àlùmọ́ọ́nì ìjọba tú ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kọ̀mándà fún àjọ NSCDC yún àjọ ẹ̀ṣọ́ ara ní báyìí ó ní àbòlú ti ìpínlẹ̀ Anambra ètò sọ lólúléeṣẹ́ àjọ náà tí ń bẹ ní Awka olúlu ìpínlẹ̀ Anambra ọ̀hún èyún Mákù Ọlátúndé ó ṣe ní àlàyé lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé pẹ̀lú akitiyan àjọ NSCDC níṣe ni àwọn fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin kan èyí tí ó ti jingiri nínú kó máa ba ohun àlùmọ́ọ́nì ìjọba ìpínlẹ̀ náà jẹ́ bíi kó máa tú irin ojú pópó àti ti ara iná sólà tán ṣe sí ojú òpópónà ní ìpínlẹ̀ Anambra ó ní akitiyan àjọ ọ̀hún èyí táwọn ṣe sáwọn agbègbè níṣe ni ọwọ́ ti bà oníṣẹ́ láabi kan èyí tí ó wá láti akitiyan tí wọ́n ṣe sáwọn agbègbè bíi ìjọba ìbílẹ̀ gúúsù Onitsha ó ní ó mú kí ọwọ́ bà ọ̀dọ́kùnrin tó porúkọ rẹ̀ ní Zakari Yahui ẹni tó jẹ́ ẹni ọdún 35 ìtọ́ni wá láti Misawu ìjọba ìbílẹ̀ Misawu ní ìpínlẹ̀ Bauchi tọ́wọ́ sì bá lágbègbè tó pè ní Silas Fege ní Onitsha tí ń ṣe ìpínlẹ̀ Anambra ó ní àwọn ti ṣe ìkìlọ̀ ní àkàkà ìmọye ìgbà fún àwọn ènìyàn náà kí wọ́n jìnnà sí irú ìwà burúkú ọ̀hún níbi tí wọ́n ti bá Zakari yìí ó ní wípé ó ń tú irin tí wọ́n fi ṣe kọ́tà èyí tí ojú àgbàrá gbà kọjá ní ìpínlẹ̀ náà tọ́wọ́ fi bá tó sì ti jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo lòun ti máa ń wúrú ìwà bẹ́ẹ̀ tó máa ń jí irin tú lójú òpópónà tóun ó sì ta fún àwọn aṣáájú lẹ́yìn tí wọ́n rà ní owó ráńpẹ́ lọ́wọ́ òun ó ní ẹ dákun torí àtijẹ àtimọ ló jẹ́ kó máa ṣe eléyìí àmọ́ ṣá àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú ó ní àwọn ti fi páńpẹ́ òfin gbé báyìí ó sì ti wà ní àhámọ́ táwọn yóò sì takọ́sọ rẹ̀ sọ́dọ̀ àwọn agbófinró láti ṣe ìwádìí wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn ọmọ gànfẹ́ kan màrè tán ṣe bẹ́ẹ̀ ṣá ọlọ́pàá méjì ní ìsákúsá ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Àwọn ọlọ́pàá méjì kan ni wọ́n wà ní ilé ìwòsàn báyìí lẹ́yìn tí àwọn ọmọ gànfẹ́ ṣe ìkọlù sí wọn tán bẹ̀rẹ̀ sí ní ṣá wọn ní àdá kí ni tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn ọlọ́pàá méjì tí wọ́n pe orúkọ ẹnìkíní ní Wabi Elisha àti Sunday Uja ó ní wọ́n bẹ ní ilé ìwòsàn báyìí ní tó ṣẹlẹ̀ ní wípé ní inú ọjà tán pè ní Kubwa tí ń ṣe olúlu
olúlu ilẹ̀ yìí ti ń ṣe Àbújá. Ó ní wọ́n sọ dímọ̀ wípé oníṣòwò lóbìnrin kan ó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí pé àwọn ọmọ gànfẹ́ kan náà ti wọnú ọjà tán sì bà ọjà òun jẹ́ ní wọ́n ṣe òun ṣìbálá ṣìbolo. Nígbà tí àwọn agbófinró gbọ́ sí ọ̀rọ̀ yìí wọ́n lọ ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Nígbà tí wọ́n débẹ̀ níṣe ni àwọn ọmọ gànfẹ́ ọ̀hún tí wọ́n kó àdá àti ohun ìjà olóró oríṣiríṣi tí wọ́n kó dání náà bẹ̀rẹ̀ sí ní ṣàwọn ọlọ́pàá ọ̀hún ní ìṣàkúṣà ni wọ́n sá wọn lágbárí, wọ́n sá wọn léjìká, wọ́n tún sá wọn ní ẹsẹ̀ kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ní wọ́n gbé Sunday Uja lọ sí ilé ìwòsàn míì látàrí pé ìlera rẹ̀ ó ti kọjá tí wọ́n lè tọ́jú ní ilé ìwòsàn ta àkọ́kọ́. Nígbà tí Wabi Elisha tó ti gba ìtúsílẹ̀ padà sí ilé rẹ̀ títí gba ìtọ́jú ní àlékún nínú ilé rẹ̀ náà lẹ́yìn akitiyan àwọn agbófinró wọ́n fi páńpẹ́ òfin mọ́ àwọn afurasí mẹ́ta tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà níbi tá ti dárúkọ Daniel Eviongi Thompson ẹni ọdún 23 àti Jude Dalami Jacob àti Gabriel Ezekiel táwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ti sọ pé àwọn mọ̀ nípa ọ̀rọ̀ náà nígbà tí wọ́n ṣe ní àlàyé pé àwọn ènìyàn àwọn tó kù tájọ hùwà burúkú náà wọ́n ti bẹ́ẹ̀ sẹ́wọ̀n sọ̀rọ̀ wọ́n ti júbà ìhòòrò táwọn agbófinró sì ti ń wá wọn káàkiri kọ̀rọ̀kọ́ndù olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Nínú ìròyìn tó tún fi ara jọ eléyìí tí mo ti mú wá yìí, arákùnrin kan náà ṣe bẹ́ẹ̀ gún ní ìgúnkùngún tí ẹ̀mí sì bọ́ ní ara rẹ̀ lásìkò tí wọ́n ń jà ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti tẹ̀ wá lọ́wọ́, bàbá ẹni 30 ọdún kan yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aji Kawu ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa báyìí lágbègbè RRR internally displaced person camp ètò wà ní ìjọba ìbílẹ̀ Mọ̀gúnò ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí Zagazola Makama ètò ṣe fáwọn oníròyìn lójú òpó ayélujára X rẹ̀, ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé arákùnrin tó di olóògbé yìí Aji Kawu olóní èdè àìyedè pẹ̀lú Musa Ajiti lẹ́ni tí wọ́n jọ ní ìtàkùrọ̀sọ tẹ́dẹ̀ àìyedè sì bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ èdè àìyedè yìí níṣe ni Musa Ajiti ló lọ rí mú ọ̀bẹ níbi tó tọ́jú rẹ̀ sí tó sì bẹ̀rẹ̀ sí ní gún Aji Kawu ní èjìká mọ́ ọrùn tí wọ́n fi gbé lọ sí ilé ìwòsàn. Nígbà tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn náà ó ní eléru rẹ̀ ṣe bẹ́ẹ̀ tó sungi táṣọ ọmọ yẹn rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ rìn òwò ọjà. Musa Ajiti ó ní wọ́n ti ń wá báyìí lẹ́ni tó ti na pápá bora ní ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa ti kóró ojú sí ìgbésẹ̀ táwọn ọmọ ogun ojú òfurufú gbé lórí bí wọ́n ṣe ṣe ìkọlù tó sì yàwó iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti Ìkẹjà lóòrọ̀ yìí. Gẹ́gẹ́ bá ṣe mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tá a ti sọ dímọ̀ wípé àwọn ọmọ ogun ojú òfurufú ni wọ́n ṣe ìkọlù sí iléeṣẹ́ amúnáwá iná mọ̀nàmọ́ná tí ń bẹ ní Ìkẹjà tí ń ṣe ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n ti gé iná iléeṣẹ́ àwọn ọmọ ogun ojú òfurufú náà látàrí pé wọn kò san owó iná fún ìjọba. Lórí ọ̀rọ̀ náà wọn ló mú kí àwọn kan nínú àwọn ọmọ ogun ojú òfurufú náà kan ṣe ìkọlù sí iléeṣẹ́ àwọn amúnáwá náà ní Ìkẹjà tó sì bẹ̀rẹ̀ sí ní ba oríṣiríṣi nǹkan jẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà ṣìbálá ṣìbolo nínú ètí fídíò ọ̀hún tí ń jà rìnrìn káàkiri orí ayélujára. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá kóró ojú sí ìgbésẹ̀ náà lórí bí àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú bó ṣe hùwà náà tán sọ dímọ̀ wípé ìwà tán wù ó kù díẹ̀ káàtó pẹ̀lú bó ṣe jẹ́ wípé iṣẹ́ ìjọba làwọn méjèèjì jọ ń ṣe, kò yẹ kí wọ́n wúrú ìwà burúkú yìí àti pé níṣe ni àwọn ọmọ ogun lẹ́yìn ṣe bíi pé kò sírò àwọn nígbà tẹ́ ẹ jẹ gbèsè tí wọ́n sì wá yọ iná yín kalẹ̀ tẹ́ wá tún sọ dìjà níṣe ni kò bá ojú mu tó. tá sì ti ń rọ àwọn tó wà ní ìgbọ́nu ètò náà kí wọ́n wá àwọn tó ń wu ìwà náà jáde kí wọ́n sì fìyà jẹ wọ́n bó ṣe tọ́ àti bó ṣe yẹ. nígbà tí Ọmọyẹlé Sowore tó jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 tó náà tó bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ọ̀hún ó pè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà. More video. Am I getting them?
See the forest, they pursue them. They don't pack people inside. They pack people inside, then they break everything. Anything breakable inside. So they block our gates. They arrest all of our staff, break everything inside. So people should. This is what we see this morning. And allow service still. No movement to see army motor. On top with wow, of police. owó kò ra àlàáfíà rárá o. Akọrin tàkasúfèé tí èèyàn tọ́pọ̀ èèyàn mọ̀ sí Tẹ́níọlá òun ló mà ti sọ ìrírí rẹ̀ torí lásìkò tí àìlera bá ní ojú òpó ayélujára Instagram rẹ̀. Olórin tàkasúfèé tó jọmọ bíbí ìpínlẹ̀ Ondo òun ló ti fi ohùn léde lásìkò tí ara rẹ̀ yá tán tí ń sọ ohun tí ojú rẹ̀ rí lásìkò tó wà lórí àìsàn pẹ̀lú bí wọ́n ṣe sọdún mọ̀ wípé àìsàn malaria òun ló ṣe bẹ́ẹ̀ tó ṣe akọrin tàkasúfèé ọ̀hún. Nínú fídíò tó fi léde síta ó sọ bí ojú rẹ̀ ṣe rí pàǹpànàyàn tó sì ṣe náà lẹ́yìn pé kò sí owó tẹ́wù kéèyàn lè ní lórílẹ̀‐èdè àgbáyé yìí ó ní gbogbo ẹ̀ kó ra àlàáfíà o àlàáfíà gan-an ó ní àgbà ọ̀rọ̀. Fídíò náà ń bẹ ńbí ẹja gbọ́rọ̀ lẹ́nu onítọ̀hún fúnra rẹ̀. Up in this situation. When I sang Yomeyo, ohun tójú mi ti rí a, àṣé ojú mi ò tí ì rí kankan. Malaria, e no go better for all the mosquito wey dey for Ikate. I dey tell you, Oba Elegushi, we need to find something to do about the mosquitoes in Ikate. Because malaria had me down. Ojú mi rí màá bo. Mo fẹ́ pe mọ́mí mi pé kọ́ lọ bá mi pa AC tó wà nínú burial ground father mi. They should turn up the AC in the burial ground of my father. I think it. Oh no, say because wanted to take a nap. I said, wake up. Your daughter is dying. I was down. I was weak for 2 weeks. I couldn't eat. Even if you can see my neck now, I look like tolo. Ẹ mà tún káàbọ̀ padà o. Wọ́n ti wó ilé alájà méjì tó dà wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tẹ́nìyàn tó ti kú nínú rẹ̀ ti di 4 báyìí. Tẹ́ ẹ bá gbàgbé àti múròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tá a ti sọ dímọ̀ wípé ilé alájà méjì kan èyí tí ó ṣe bẹ́ẹ̀ ya wó lulẹ̀ tí ó sì ṣekú pa ènìyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ lóòrọ̀ yìí níṣe ni wọ́n ti fi ìròyìn náà léde wípé àwọn tí wọ́n jáde láyé nínú ilé tó dà wó lulẹ̀ ní agbègbè Oríwù Estate Èkó ní ìpínlẹ̀ Èkó náà níṣe ni òǹkà wọn ti di 4 báyìí nígbà tí wọ́n ní àwọn 14 ni wọ́n ti kó yọ ní abẹ́ ilé ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ jálulẹ̀ ní nǹkan bíi dédé aago 4 ìrọ̀lẹ́ ní ìpínlẹ̀ náà. Báyìí ni wọ́n ti wó ilé tó kù tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní ara ilé alájà méjì ọ̀hún ní ìpínlẹ̀ Èkó. Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí ní ọbẹ̀ ògè mọ́ndẹ́mọ́gẹ́ ẹ má jẹ́ kí fìlà wà
kó kọjá ìpéǹpéjú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akíoníyan wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ ń tẹgbà wájẹ kú àìbínú títí dìgbà tá a tún padà máa fún wa níròyìn míì. Ó kọ́ mi kò ní yí padà. Àyànfẹ́ Elédùmarè ló kọ́ tèmi ni.